lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 1996 ẹ̀kọ́ lẹ̀ dáadáa o lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 1996 ìyẹn the 14th of November 1996 ìní ariwo ńlá ló máa ṣẹlẹ̀ káàkiri gbogbo Nàìjíríà nígbà tí wọ́n fi àdó olóró ìyẹn bọ́ǹbù tó fi pa gbajúmọ̀ ọlọ́pàá kan lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀mọ̀wé Ṣọlá Ọmọṣọlá lágbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn, tàbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni. ọdún tá a wà yìí níṣẹ̀lẹ̀ ìpọ́dún 28 years. bẹ́ẹ̀ sì rí ọ̀pọ̀ àwọn ọmọ tí a bí lásìkò tó dàbí àná náà iná mà ti ń bímọ, kódà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń gbé ilé ayé ṣeun rere. bí ẹ bá sì tó yọ ọdún yìí kúrò nínú ọdún gbogbo wa, ó dá wa lójú pé ọdún kékeré ńkọ́ ni ọdún yìí náà jẹ́, tí oníkálukú sì mọ̀ tí ọjọ́ orí ẹ̀ yókù tá a bá yọ ọdún 28 years nínú ọdún wa. Ta ni Ṣọlá Ọmọṣọlá yìí gan? Akínọlá Ṣọlá Ọmọṣọlá ni àpèjọ orúkọ ẹ̀, bẹ́ẹ̀ ló jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà ló ti lọ kàwé. ṣùgbọ́n ṣá bí Ọmọṣọlá ṣe dé ilẹ̀ Amẹ́ríkà, torí bí àwọn agbófinró pàápàá àwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ níbẹ̀ tí wọn kì í gba àbẹ̀tẹ́lẹ̀ tàbí gbàbọ̀dè ní orí ẹ̀ ti wúṣẹ́ ọlọ́pàá tó sì pa ìpinnu rẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ nípa oúnjẹ jíjẹ níléèwé gíga tì. ìyẹn pé ó pa ẹ̀kọ́ tó fẹ́ lọ kọ́ nípa ilé oúnjẹ jíjẹ níléèwé gíga tì tó sì lọ kọ́ iṣẹ́ agbófinró àti ìmọ̀ nínú ìwà ọ̀daràn. gbàrà tí Ọmọṣọlá parí ẹ̀kọ́ ẹ̀ níléèwé gíga ilẹ̀ Amẹ́ríkà lòun náà ti di agbófinró tó sì ń ṣe dáadáa lọ́hùn-ún. bó tilẹ̀ jẹ́ pé a kò lè fìdí èyí múlẹ̀, ṣùgbọ́n ìròyìn tó wà níta tí gbogbo èèyàn ń sọ ni pé lọ́dún 1987 ni olórí orílẹ̀-èdè yìí ọ̀gágun Ibrahim Babangida ránṣẹ́ sí Ọmọṣọlá pé kó máa bọ̀ wá sí Nàìjíríà. lásìkò tá à ń wí yìí Ọmọṣọlá ń ṣe dáadáa nídìí iṣẹ́ ọlọ́pàá l'Amẹ́ríkà tí Babangida sì ní kó máa padà bọ̀ láti wá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè bàbá ẹ̀. ṣé ọmọ àlè kúkú ló ń fowó sí júwe ilé bàbá ẹ̀? lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọmọṣọlá ti gba ohun tí Maradona gẹ́gẹ́ bí wọ́n tó ṣe ń pè Babangida wí, tó sì pinnu pé bóun bá fi padà sí Nàìjíríà òun yóò rí dájú pé òun mú ìyàtọ̀ bá iṣẹ́ ọlọ́pàá tó pèèyàn rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìpè nígbà náà. ká má fa ọ̀rọ̀ gùn, nígbà tí Ọmọṣọlá dé sí Nàìjíríà, pápákọ̀ òfurufú Murtala Muhammed tó wà lágbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó ni wọ́n gbé e lọ láti jẹ́ olórí àwọn agbófinró tó wà níbẹ̀. lásìkò táwọn wí yìí jẹgúrújẹrá tó wà nínú pápákọ̀ òfurufú yìí, ìyẹn pápákọ̀ òfurufú Murtala Muhammed, kò kéré pàápàá bí àwọn olóṣèlú ṣe máa ń gbé òbítíbitì owó sá kúrò lórílẹ̀‐èdè yìí tí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò tàbí dá wọn dúró nígbàkúgbà tí wọ́n bá ń hùwà tó tako òfin Nàìjíríà. gbàrà tí Ọmọṣọlá ti di olórí àwọn ẹ̀ṣọ́ ààbò pápákọ̀ òfurufú Èkó ló ti bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti jẹgúdújẹrá lọ́nà tí kò ṣẹlẹ̀ nínú ọ̀tọ̀ orílẹ̀-èdè yìí. ẹ̀yin ọmọ wa, ẹ̀yin ọmọ àsìkò yìí, ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa, bí ẹ bá rí ọlọ́pàá kan tó ń ṣe dáadáa báyìí, Ọmọṣọlá ni àwòkọ́ṣe onítọ̀hún nítorí gudugudu méje pẹ̀lú yàyà mẹ́fà tó ṣe láti gbógun ti jẹgúdújẹrá kò kéré púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbítíbitì owó làwọn olóṣèlú àtàwọn alágbára Nàìjíríà náà fi bí Ọmọṣọlá láti lè máa gbà wọ́n láàyè pé kí wọ́n máa ṣe ohun tó wù wọ́n, ṣùgbọ́n tí akọni ọkùnrin ọlọ́pàá yìí kì í gbà. kí ẹ lè mọ ibi tí Ọmọṣọlá lè dé, aago 7 òwúrọ̀ ló ti máa ń dé ibi iṣẹ́. bí kò bá sì di aago kan ọ̀gànjọ́ òru kò ní kúrò níbẹ̀ láti lè rí dájú pé wọn kò gbé nǹkan gbẹ̀yìn ẹ̀. gbogbo èyí ó máa ń ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu tó sì mú kí Ọmọṣọlá yàtọ̀ púpọ̀. ṣùgbọ́n gbàrà tí ọ̀gágun onígòdúdú ní ìyẹn ọ̀gágun Sani Abacha gbàjọba ni wàhálà ti dé bá Ọmọṣọlá o. ṣé ẹ mọ̀ pé ọba ńlá oníjẹgúdújẹrá ni Abacha tó sì máa ń jẹ owó ìlú kó lọ sókè òkun, ṣùgbọ́n níṣe ni Ọmọṣọlá kò gbà fún àwọn ọmọlẹ́yìn Abacha láti jẹ owó kò. ọ̀pọ̀ ìgbà ni wọ́n ránṣẹ́ sí Ọmọṣọlá láti ilé iṣẹ́ ààrẹ, ṣùgbọ́n tí kò ní gbọ́ ohun tí wọ́n bá wí. kódà àwọn ẹ̀ṣọ́ ààbò Abacha wọ́n máa ń lù ú nígbà míì ní pápákọ̀ òfurufú lásìkò tí kò bá fẹ́ kí wọ́n rọ́nà lọ, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti faṣọya mọ́ ọ lára. ṣé kúrò níbi iṣẹ́ mi kúkú dára ju kúrò láyé lọ, ṣùgbọ́n àwọn alágbára Nàìjíríà pàápàá ìjọba Abacha kò gbé ìgbésẹ̀ láti gba iṣẹ́ lọ́wọ́ Ọmọṣọlá nítorí wọ́n mọ̀ pé yóò di ariwo, tí wọ́n sì pinnu pé káwọn kúkú rán an lọ sọ́nà àrèmábọ̀. ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 1996 ìní ariwo ńlá sọ jákèjádò orílẹ̀-èdè yìí nígbà tí Ọmọṣọlá àti mọ̀lẹ́bí ẹ̀ kan tí wọ́n ń jí lọ sí pápákọ̀ òfurufú gẹ́gẹ́ bí ìṣe Ọmọṣọlá nínú mọ́tò ẹ̀, ṣùgbọ́n tí Ọmọṣọlá kò mọ̀ pé àwọn alágbára ti parí iṣẹ́ lórí ẹ̀ tí wọ́n sì ti gbé bọ́ǹbù sínú mọ́tò ẹ̀. lásìkò tí Ọmọṣọlá ń wa mọ́tò ẹ̀ tó ń bá mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n jọ wà nínú mọ́tò jíròrò, tí mọ́tò náà sì ti fẹ́ di pápákọ̀ òfurufú Murtala Muhammed níkẹjà ní bọ́ǹbù tí wọ́n gbé sínú mọ́tò rẹ̀ dún lójijì. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́,
àánú abiyamọ yóò ṣe èèyàn béèyàn bá rí òkú Ọmọṣọlá àti mọ̀lẹ́bí ẹ̀ yìí, nítorí níṣe ni wọ́n jóná kọjá sísọ tí wọn kò sì lè dá wọn mọ̀ rárá. Ọ̀pọ̀ èèyàn níṣẹ̀lẹ̀ yìí bà nínú jẹ́ púpọ̀, bẹ́ẹ̀ ló pa ọ̀pọ̀ èèyàn pàápàá àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lẹ́kún púpọ̀. Lásìkò ìgbà náà, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bá ìjọba Abacha fa wàhálà lórí bó ṣe fi olóyè MKO Abíọ́lá sínú ẹ̀wọ̀n tí kò gbéjọba sílẹ̀ fún un. Nítorí tírú àwọn ikú báyìí wọ́pọ̀ lásìkò ìjọba Abacha, àwọn èèyàn kò ṣe iyèméjì rárá ìpè Abacha ló wà lẹ́yìn ikú Ọmọṣọlá, tí wọ́n sì ń fẹ̀sùn ikú rẹ̀ kan Abacha, ṣùgbọ́n tó jẹ́ pé fìlà máwòbẹ̀ tí Abacha máa ń dé sírú àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà ló tún dé o. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ìṣẹ̀lẹ̀ ikú ọmọwé Ọmọṣọlá omi ògbó Nàìjíríà o, ṣùgbọ́n irú ìṣẹ̀lẹ̀ báyìí ó mà ti ṣẹlẹ̀ dáadáa nínú ìtàn Nàìjíríà. Ẹ̀yin ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a tún mú ìṣẹ̀lẹ̀ míì tó ti mì gbogbo Nàìjíríà tìtì sẹ́yìn wá fún yín. Ẹ̀yin ṣáà máa wo tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kẹ́ ẹ sì máa sọ nípa ẹ̀ kí ẹ máa pín kiri yín ṣí ẹ̀ fáwọn èèyàn títí dọ́sẹ̀